Hello, everyone. Welcome to Tony Talks. Good morning, good afternoon, good evening, wherever you are watching me from. Thank you for tuning in. We appreciate you. Thank you for your comments. Thank you for your like. And if you're a new subscriber here, please don't forget to hit the subscribe button so that you don't miss out on our videos. Yes, let's dive into this. Today's video is going to be right now. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Sister Yinka yìí náà pẹ̀lú ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ kíní láti bẹ̀rẹ̀ tẹ́ ẹ̀ ń sọ pé ọmọ burúkú ni Wunmi. Kí ló tó jẹ́ pé sì yín ẹ wá tún sọ pé ẹ má fún advice mọ́ ẹ lọ advice ara yín níbi ìranù tẹ́yìn náà ń ṣe torí bẹ́ẹ̀ náà ṣe ń hùwà yìí ìwà tẹ́ ẹ̀ ń hu ìwà kò bá kùn gbé kò sẹ́ni tó lè fi rí yín tọrọ ìyá. Bó ṣe jẹ́ ilẹ̀ wá lè advice yàn yìí mi understand because ẹ̀yin fúnra ara yín kò sí obìnrin tó máa dúró pé irú Sister Yinka yìí ni mo fẹ́ níyà. Kò sẹ́ni tó máa dúró pé irú Sister Yinka yìí ni mo fẹ́ níyà ìyá ìyàwó mi ìyá ìyàwó ọmọ mi. Kò sẹ́ tó máa sọ pé irú Sister Yinka yìí ni mo fẹ́ kó jẹ́ ìyá ọkọ fọ́mọ mi. Ẹ̀yin gan fúnra ara yín ẹ ṣe nǹkan tó bójú mu nínú society. Bẹ́ẹ̀ ṣe wá dúró ní dúró pé ẹ wá sọ pé ẹ̀yin lẹ advice Wunmi o Wunmi mo advice ẹ need láti advice ẹ. Because ẹ sọ pé Wunmi o tó bá jẹ́ pé onífẹ̀ẹ́ ọkọ ẹ tó bá jẹ́ pé onífẹ̀ẹ́ ọkọ ẹ ni wàá jẹ́ kó ṣe ẹjọ́ ṣé wọ́n sọ pé DNA ni wọ́n máa fi gbé Mohbad wọ kòtò ni. Ẹni pé Wunmi o tó bá jẹ́ pé onífẹ̀ẹ́ ọkọ ẹni o wà lọ ṣe DNA yẹn o kó lè sin ọkọ ẹ o tí ó bá kí lè tẹ́ ẹ sọ pé tí bàbá Mohbad bá nífẹ̀ẹ́ ọmọ ẹ á lọ sin ọmọ ẹ èyí tí bàbá Mohbad fi ń lọ sí mọ́ṣúárì tó lọ ń kí ọmọ yẹn ń bẹ̀ tó ń padà wálé yẹn kí ló dé tí ò rò pé yẹ kóun sí. Àbí ẹ̀gbọ́n tí ìyá Mohbad ń pariwo pé ẹ sin ọmọ yẹn sin ọmọ yìí bàbá Mohbad ní owó tóun fẹ́ gbà nínú ìlú òun ò tí ì gbà tó. Ẹ̀gbọ́n tí ìyá Mohbad sọ pé ọmọ yìí o kàn sí o bó ṣe wà ń bẹ̀ yìí òun wà òkè pẹ̀lú ẹ o kọ́ bá òun sí o ẹ jẹ́ kí Mohbad wọlé ó bọ́ síta lọ́jọ́ sí ìyá Mohbad sọ pé wọ́n ti ní kán wá gbé ọmọdé yìí o ìjọ́ kejì tí wọ́n ti jọ autopsy lọ ti ní kán wá gbé ọmọ yìí bàbá Mohbad kọ̀ ó sọ fún ìyá Mohbad pé owó tóun fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn òun kò tí ì pé. Bẹ́ẹ̀ ṣe wá bọ́ síta Sister Yinka tẹ́ ń sọ pé Wunmi ó yẹ kókó volunteer rẹ̀ láti ṣe DNA àní nǹkan tí wọ́n bá fi jùyàn lọ yàn kì í fi lọ́mọdé lọ́wọ́. Bí bàbá Mohbad ṣe ń sọ̀rọ̀ tó ní gbòòrò kí ló tí wọ́n ti gba DNA lọ́wọ́ ọmọdé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lágbára wọn pọ̀ tó. Bí bàbá Mohbad ṣe ń sọ̀rọ̀ tó ní gbòòrò kí ló tí wọ́n ṣe ń rojọ́ tó ń grant interview gbogbo interview náà ti grant wọ́n ti bá BBC sọ̀rọ̀ wọ́n ti bá TV sọ̀rọ̀ wọ́n ti bá Punch sọ̀rọ̀ wọ́n ti bá gbogbo ayé sọ̀rọ̀ kí ló dé tí DNA yẹn ò tí bọ́ sí wọn lọ́wọ́ láti jọ ẹ̀ nǹkan tó ń pè ní nǹkan mi bí mo ṣe máa ṣe nǹkan mi kò kí ń yàtọ̀ nǹkan tó ń pè bẹ́ẹ̀ nìyẹn. At the end of the day kò sí result. Ṣé DNA ló fẹ́ fi ra casket? Ṣé DNA ló fẹ́ fi gbọ́mọ sínú pósí? Ṣé DNA ló fẹ́ fi gbọ́mọ sínú kòtò? Ẹ wá sọ pé tó bá pé bẹ́ẹ̀ ló nífẹ̀ẹ́ ọmọdé yìí bọ̀bọ́ yìí mi rí ẹbẹ́ nípo nífẹ̀ẹ́ ṣáwọn òbí ẹ̀ nífẹ̀ẹ́ ni wọ́n á gẹ̀ síbẹ̀ tán lọ ń kí tán fọwọ́ pa lórí tán yarun fún tán padà wálé. Bàbá ẹ̀ fẹ́ parí odindi ilé tán kó tó sí ni so kí wá ló kan Wunmi bẹ́ẹ̀ tó bá tó àsìkò Wunmi á fi òkú sílẹ̀ everybody á fòkú sílẹ̀ tó bá ti níjọba bá ní kó wá gbé sí tipátipá tó bá wá gbé everybody á lọ tí corona bá ti parí sí corona máa tó parí sí mélòó ni corona tó kù tó bá ti parí sí corona máa ní kó wá tó bá ti dé issue death certificate wá ní kó wá gbé òkú tó bá dé gbé ìjọba bá wọn sí ìjọba á bá wọn sí nǹkan tó ń wà tán bàbá tó fẹ́ fi kú ọmọ tó fẹ́ fi òkú ọmọ tó fẹ́ fi kọ́ dìndínlé rí nǹkan tó bá dì ń bẹ̀ ẹ wá ń pariwo Wunmi o DNA o Wunmi ò ní ṣe DNA fún yín tẹ́yìn náà bá follow rules. Ẹ ti ní pé Wunmi kọ́ òun Mohbad kọ́ ló bímọ fún dẹ̀ ó ti gbọ́ ẹ ṣáà lè gbọmọ lọ́wọ́ ẹ̀ ó jẹ́ Mohbad ló bímọ fún o kò jẹ́ Mohbad ẹ ṣáà lè gbọmọ ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ṣáà ń gbọmọ lọ́wọ́ wèrè. Àbí nǹkan tí Mohbad dẹ̀ ti kọ sílẹ̀ tó ti sọ pé Liam ló leléyìí o ọmọ ẹ̀ ló leléyìí kò lè ṣe change even kó má jẹ́ òun lónìí. Wọn kì í pín orí fún lágbájá kó má kẹtùkẹ́ àbálọ́ yẹn sọ nǹkan tó bá pín fún yàn lè change ẹ̀. So
so sister Yinka share advice ten fún Wunmi yẹn ẹ̀yin gangan ló yẹ kó fún advice yẹn ẹ jọ̀ọ́ mà ẹ má dá sọ̀rọ̀ Wunmi mọ́ ẹ fi Wunmi lẹ̀ láti bẹ̀rẹ̀ bàbá Mohbad ni ẹ ti support ti tẹ́ ẹ tẹ̀lé kiri o ẹ tẹ̀lé bàbá Mohbad ẹ fi Wunmi sílẹ̀ kò ní gbọ́ advice yín Wunmi ò ní gbọ́ advice yín kò tí ẹ gbọ́ nǹkan tẹ́ ẹ sọ náà anyway wọ́n ti gé létí lọ ẹ gbọ́ nǹkan tí mo sọ wọ́n ti gé Wunmi létí lọ kò gbọ́ nǹkan tẹ́ ẹ sọ ṣe rí ó ti pẹ́ láyé aláyé dáyé ni wọ́n ti máa fìyà jẹ obìnrin tóbìnrin bá fọkọ àwọn ẹbí ọkọ ò ní jẹ́ kó gbádùn lé ọkọ tọkọ yẹn bá kú tán wọ́n tún wá sọ pé òun ló pọkọ lọ́tẹ̀ yìí la máa fi stop ẹ̀ adúró tán gbogbo nǹkan tí wọ́n sọ látijọ́ yìí òun ló pọkọ ẹ̀ kò sẹ́ni kankan tó ní proof kankan lọ́wọ́ pé báyìí ni òun ló fi pọkọ ẹ̀ torí òun kọ́ ni nọ́ọ̀sì tó gbọ́kọ lábẹ́rẹ́ ẹ̀dẹ̀ ń wo pé òkè o ó yẹ kọ́lọ́pàá mú ọlọ́pàá ò kì í mú ẹni tí ó ṣẹ̀ lọ́dọ̀ tí yín kò ṣẹ̀ lọ́dọ̀ ìjọba ṣé ti gbọ́ ó ṣẹ̀ lọ́dọ̀ tí yín kò ṣẹ̀ lọ́dọ̀ ìjọba tó bá jẹ́ pé ó ṣẹ̀ èmi Ọmọ́tọ́lá ni èmi ò ní support ẹ̀ èmi ò support òṣì èmi ò tẹ̀lé ariwo ọjà tí mo bá dẹ̀ ń support yàn pẹ́ ní yìí omi ò rí pé ó ṣẹ̀ kò sí nǹkan tẹ́nibọ̀dì lè sọ tó lè jẹ́ padà ṣé ti gbọ́ sister Yinka ẹjọ́ ṣe rí ìwà àgàbàǹgebè tó wà lọ́wọ́ tẹ̀yìn ìwà ìlójútì ìwà kò bá kùn gbé ìwà àgàbàǹgebè ìwà ta ló máa mú ni ìwà pé a má lè sọ pé ká má lè nàka sí wa pé lágbájá yìí ọmọ mi ni lágbájá yìí ìyá ìyàwó mi ni ìwà tẹ́ ń wù yẹn ẹ̀yin gangan ẹ ní ìdèyàn tó máa advice ó máa bá yín sọ̀rọ̀ ẹ̀yin kọ́ ẹ lè advice obìnrin kankan láyé ṣẹgbọ́n mà ẹ lè advice obìnrin kankan láyé advice obìnrin kankan kò sí lẹ́nu yín ẹ kọ́kọ́ jókòó kẹ́yìn kọ́kọ́ ṣẹ̀kára yín kẹ́ wo ìwà tẹ́ ń wù tí ò bá ráyé mu kì í ṣe àkọ́kọ́ kì í ṣe kejì ní gbogbo ayé ti gbógun tì í lórí ìwà ìbàjẹ́ tẹ́ ń wù lórí ọ̀rọ̀ tí wọ́n gbọ́dọ̀ gbọ́ lẹ́nu èèyàn kó sọ lórí ìṣe tí wọ́n gbọ́dọ̀ kámọlúwàbí kó ṣe ìwà ẹni tí ò rí ẹni bí òun tẹ́yìn gan wù ẹ kọ́kọ́ bára yín sọ̀rọ̀ mà kẹ́ tó máa sọ pé fẹ́ advice Wunmi mo fọlọ́run bẹ̀ yín mi ò disrespect yín o mi ò ní root sí yín mà ìwà tẹ́yìn gangan wù kò sẹ́ni tó fẹ́ fi irú ti yín tọrọ pé mo fẹ́ láyé mi o mo fẹ́ dàbí Yinka o nílé ayé mi o mo fẹ́ kí ìyàwó ọmọ mi dàbí Yinka o kò séèyàn kankan tó lè fi irú yín tọrọ mà ìwà pé mo fẹ́ make owó owó mi ò tó máa fi gàngàn fà máa mú ìtìjú máa jù sílẹ̀ máa ju ìtìjú sí kòtò nítorí pé mò ń wowó ìwà tẹ́ ẹ̀ ń wù tí kò sí ẹni tó ń wò yín láwò rẹ́rìn ẹ kọ́kọ́ advice ara yín mà mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ fi Wunmi sílẹ̀ mo fi Ọlọ́run bẹ̀ yín Wunmi ò kì í ṣàbúrò yín o kò dẹ̀ kì í ṣe ọmọ yín ìwà tẹ́ ẹ̀ ń wù Wunmi ò lè listen sí advice lẹ́nu yín ẹ jọ̀ọ́ mà ṣe rí pé mi ò rúdù sí yín mà ṣùgbọ́n ẹ kọ́kọ́ lọ focus nínú àwọn ìwà burúkú tẹ́yin gangan wù ìwà àṣà ìwà tí o tẹ́ ń sọ pé kò ní kan ẹ̀yin gangan fúnra yín báwo lẹ ṣe lè ṣe díẹ̀ ẹ ṣe DNA ẹ̀yin ọmọ yín tó wà nulẹ̀ yín ẹ bá wa publish ẹ̀ sórí platform yìí pé DNA Ṣakiru rèé o DNA Basira rèé o ẹ bá wa gbé síta ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín sister Yinka tí gbogbo obìnrin abiyamọ bá advice yàn kó ṣọ̀dọ̀ títí yín mà téèyàn bá ti fẹ́ gbọ́ advice tẹ́lẹ̀ ìjọ́ tẹ́ bá fẹ́nu sí lèèyàn ní gbọ́ torí kì í ṣe obìnrin téèyàn ń wò àwòkọ́gbọ́n téèyàn bá ń wò yìí àwòkọ́ṣe ènìyàn máa fi àbí báwo ló ṣe ń sọ èèyàn ò lè wò yín kéèyàn gé ní kankan lára yín lè sọ̀rọ̀ kéèyàn gbà bẹ́ẹ̀ obìnrin tó bá wà nílé ayé tó ti mú ìtìjú tó ti sọ sínú kòtò kò sọ̀rọ̀ tó lè sọ fún yàn kankan mo fẹ́ dá láyé kankan mọ́ tó lè gbọ́ obìnrin tó bá wà láyé yìí tí ò ní ìtìjú ẹyọ kan ṣo obìnrin tí ò bá ní ìtìjú gbogbo nǹkan tó burúkú láyé yìí ló lè ṣe obìnrin tí ìtìjú bá ti sọnù lára ẹ̀ tí ò ní àlùbáríkà tí àlùbáríkà Ọlọ́run ti kúrò lára ẹ̀ kò sí nǹkan tó kù láyé yìí tí ò lè ṣe tó bá ń jalè ẹ̀ bá ń bẹ̀ tó bá ń ṣe kébékébé á wà ń bẹ̀ tó bá ń parọ́ mọ́yàn á wà ń bẹ̀ tó bá ń sọ̀rọ̀ àìdá á wà ń bẹ̀ tó bá ń ṣe ìwà kòbákùn gbogbo ẹ̀ ló kàn wọ́n wọn. mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ má bá wa advice ẹ̀ mọ́ àgbàlagbà ni Wunmi bó ti ẹ̀ jẹ́ pé ẹ ń wo pé ẹgbẹ́ ọmọ yín ni kò sí kankan tó bá di ń bẹ̀ ẹni tó bá ti wọlé bọ́ọ̀rùm ti dàgbàlagbà
ẹni tó bá ti wọlé bọ room báyìí tó ti fẹ̀dí tó ti bímọ wàláhì tàláhì àgbàlagbà ni. Ṣé ti understand ma? So advice yín yẹn kò hold nǹkan kan, kò hold water rárá. Ẹ jẹ́ káwọn obìnrin tó ní làákàyè, àwọn àgbàlagbà tí wọ́n ní ìtìjú, tí wọ́n mọ nǹkan tí wọ́n pè ní ìrírí ayé, ẹ jẹ́ kí wọ́n bá wa advice Wunmi. Ẹ jọ̀ọ́ sister Yinka, mo kúnlẹ̀, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ yín, ẹ má dá sọ̀rọ̀ Wunmi mọ́. Tí Wunmi bá fẹ́ gbọ́ tẹ́lẹ̀ bẹ́ ṣe fẹ́nu yín sí yẹn kò ní gbọ́. Ṣó yé yín mà? Tí Wunmi bá wò pé jẹ́ kí change mind mi tẹ́lẹ̀ bẹ́ ṣe fẹ́nu yín yẹn sí ni ò ní gbọ́ mọ́. Kò sí obìnrin tó lè gbọ́rọ̀ lẹ́nu yín tó lè gbà. Kò sí ẹni náà láyé yìí tí ó lè gbọ́rọ̀ tí lẹ́nu tí ò ní wò pé ṣé kìí ṣe pé ọ̀rọ̀ advice burúkú lárábìnrin yìí fún mi torí ẹ lè advice gidi lẹ́nu. Ẹlẹ́yìn sọ̀rọ̀ bí abiyamọ wo ló wà? Àní abiyamọ tó bá ti sọ tìjú nù, ó lè ṣaṣẹ́wó, ó lè dọ́kọ, ó lè yànlè, ó lè ṣiṣẹ́ bí, ó lè ṣaṣẹ́wó, ó lè ṣògùn. Ògùn wà nínú ọ̀rọ̀ yìí, ìwà ìbàjẹ́, ìwà pàǹlé, ìwà játijàti, ìwà ìlọ́gbọ́n, ìwà ìnílàkàyè, gbogbo ẹwọ́ yín ló kù sí. Mo fi Ọlọ́run bẹ̀ yín, ẹ bá wa fi Wunmi sílẹ̀, ẹ má dá sọ̀rọ̀ Wunmi mọ́. DNA yẹn, obìnrin ni Wunmi. Ní àsìkò tá a wà yìí ni àwọn ọkùnrin máa kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń bóbìnrin sọ̀rọ̀. Ní àsìkò tí a wà yìí, ọkùnrin ó gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ pé àwa ni ìyá yín, àwa la bí yín lọ́mọ. Kò sí obìnrin tí èèyàn gbọ́dọ̀ fojú parẹ́. Kò sí obìnrin tí èèyàn gbọ́dọ̀ disrespect. Kí obìnrin kéré bá respect gbọ́dọ̀ wà ńbẹ̀. Gbogbo isi bàbá Mohbad ń ṣe yẹn, ṣé ẹ sọ pé kí ọkùnrin kò jí láàárọ̀ kó kò disrespect obìnrin just like that? Coming on social media to call your ìyàwó ọmọ ẹ ní aṣẹ́wó pé wọ́n bá sùn kiri. Ṣé o ti post padà sí orí social media ẹ láti wá sọ pé arábìnrin mo dárí ẹ̀ṣẹ̀ mi jì mí? Kíni big deal ńbẹ̀? O ti jọra ẹ lójú pé o lè bẹ̀bẹ̀, o dẹ̀ ní get nǹkan tó fẹ́. DNA yẹn tí court order bá tún dé Wunmi á tún sọ pé pẹ̀lú court order mi ò ní ṣe. Ìyẹn tún kọ́. Ṣé rí ẹnu DNA yẹn la máa wà tí Wunmi á fi bímọ mi? Ẹnu DNA yìí la máa wà tá a fi sí Wunmi lọlé ọkọ. Ẹni tó bá ń fẹ́ sí Mohbad kó sí, tí ò bá sí kó fi ilẹ̀ ń bẹ̀. Àìsí Mohbad ò gba passport lọ́wọ́ yẹn, àìsí Mohbad ò tilẹ̀kùn embassy. Tó bá yá ìjọba wọ́n bá wa sí. Ṣé ti gbọ́n sí? Ẹ jẹ́ ká kọ́ àwọn ọkùnrin wa nítorí pé ẹ̀yin fúnra yín iṣẹ́ ibi tẹ́ ń ṣe àfi kẹ́ jókòó sórí platform yìí kẹ́ ẹ máa yẹ̀yẹ́ àwọn obìnrin kí obìnrin má jọ yín lójú. Kó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tẹ́ bá ń ṣe láyé yìí àfi kẹ́ máa support àwọn ọkùnrin, kẹ́ máa fobìnrin ṣe yamayama, kẹ́ máa ṣe àwọn obìnrin bẹ́ẹ̀ ni pé wọ́n jẹ́ nǹkan kan. Kí obìnrin kéré báyìí, ọkùnrin gbọ́dọ̀ ní respect fobìnrin. You have to learn how to speak to women. You have to learn how to speak to a woman. You can't come on social media to come and be calling a woman all sorts of names, bad names, and you want her to give you what you want. She's not going to give you. I am supporting Wunmi with 100%. I am not going back. So she's not going to give you DNA. Even Tebari, Sherry got that she walk in to son lower in Tebati Wariton. Wunmi asun aji atu sọ pé okay o cut order o da mi ṣe. Ko te bá fẹ́ ṣe ke wá sọ. Ibi tí court ti ma force ẹ láti gba nǹkan ní ẹ lọ́wọ́ ẹ láti mú fẹ́ lomi. Ẹ jẹ́ ká jọ rí. Ẹ jẹ́ ká jọ rí. Tí ó bá jẹ́ pé law wà gan, ẹ ti rob ẹ ní nǹkan ní ẹ. Lákọ̀ọ́kọ́ ẹ wá sórí social media. Ẹ láláṣẹ́wó ni, ọmọ òṣì ni, ọmọ kíní kan ni, wọ́n bá sùn kiri, wọ́n bá yé ẹ̀jẹ̀ kiri ni, wọ́n ṣe kíní kan kiri, ẹ bẹ̀rẹ̀ sí ní pé lórúkọ oríṣiríṣi ọmọ obìnrin tí ò bọ́ síta láti wá bu yín rí. Ẹ bẹ̀rẹ̀ sí ní pé lórúkọ tí ò ń ṣe tiẹ̀ ní bàbá ọkọ. Relationship wo ló máa ń wà láàrin bàbá ọkọ àti ìyàwó ọmọ ẹ̀ tí wọ́n á fi láìnú wa máa sọ àdúrà ọ̀rọ̀ tó yẹn fún. Relationship wo ló máa ń wà láàrin bàbá ọkọ, àwa náà ní bàbá ọkọ lẹ́nà. Ẹ má oníkálukú á respect ara wọn, bàbá ọkọ á respect ẹ̀, wọ́n náà respect ìyàwó ọmọ ẹ̀. Simple. Relationship wo ló wà láàrin bàbá ọkọ àti ìyàwó ọmọ tí wàá la inú ẹ, tí wàá ní wọ́n bá ìyàwó ẹ̀ sùn, ọmọ ẹ gan Mohbad gan ò jẹ́ sọ pé wọ́n bá ìyàwó òun sùn kiri, tí wọ́n la inú àti bàbá ọkọ tí ò lẹ́kọ̀ọ́, bàbá ọkọ tí wọ́n fi aṣọ jó lẹ́nu, bàbá ọkọ tí wọ́n fomi gbóná jó lẹ́nu, tí wọ́n sọ fún pé wọ́n kì í sọ̀rọ̀ sóbìnrin báyìí. Women rule the world.
ní àsìkò yìí tó wá fi agbára obìnrin tó fi wọ̀nyí pé kíní yìí nǹkan mi ni ó yàtọ̀ sí nǹkan gbogbo wa ẹ wá dúró ẹ wá ń gbó bí ajá ní àsìkò tó dúró tó sọ pé kíní yìí DNA yìí ọmọ yìí lé àwùn èmi ni mo bí gbogbo yín wá ń gbó bí ajá èmi rò pé ó yẹ kẹ́ ní oògùn àbí nǹkan tá lè fi já DNA yẹn gbà lọ́wọ́ ẹ̀ ni èmi ò mọ̀ pé ebe ṣe pariwo tó ìyá ṣe lè dúró oṣù 6 oṣù 7 kí DNA gan máa ti dọ́wọ́ yìí àṣé kò tí àṣẹ ti ẹ̀ lé